ẹja ṣubú èlò wá sínú ìwé Hébérù. Let us open our Bible to the book of Hebrews, Orí kọkànlá. verse chapter 11. Mo fẹ́ kí o kọ́ ẹ̀kọ́ kan níbẹ̀. I want you to learn a lesson here. Gbogbo ibi téèyàn bá fẹ́ dé láyé, Wherever somebody wants to go in life, èèyàn máa di alágbára the abẹ̀. person will be a mighty person of that place. Èèyàn kì í di alágbára ibi tí òòlù tó fẹ́ dé. Èèyàn kì í dé ibi tí ó fẹ́ dé láìsí kó bá di alágbára. A person cannot attain the place he wants to go except he becomes a mighty. Kì í ṣe pé wàá kọ́ déédéé jí lọ́jọ́ kan wàá bára ẹ̀ ń bẹ̀. It's not that you will wake up one day and meet yourself. Ẹlòmíà sọ pé á dá a lọ́jọ́ kan. Some people are saying that it will be good, it will be well with them one day. Kò lè dá a tó ò bá lágbára. It will not be well if you don't have power. Mo pẹ́ bíbélì sọ pé ayé sì kún fún ìwà agbára. But the Bible tells us that this world is full of mighty works. Gbogbo àwọn ènìyàn tó ń yọ́ bọ́rọ́bọ́rọ́ pẹ̀lú Ọlọ́run tí wọn ò fẹ́ pay price, tí wọn ò fẹ́ wá chọ́ọ̀chì, tí wọn ò fẹ́ lọ gbàdúrà lọ orí òkè ìwọ agíjù lọ ṣèṣòro yẹn, ó máa yọ́lẹ̀ fún ọ lọ́jọ́ ọ̀la. Those people that are making excuses with God, that does not want to go into the secret place to pray and fast, it will be left for them tomorrow. Àkórí ohun tí mo fẹ́ fi bá wa sọ̀rọ̀. The title of today's sermon Ní ṣókí ni mo pè ní àwọn akọni nínú ìgbàgbọ́. in short is what we call the mighty ones of faith. Apá karùn-ún. Part 5. Mo sọ fún wa pé kì í ṣàwẹ̀ àtàdúrà nìkan ló ń sọ ní ìdàkọni. I told us that it's not only prayer and fasting that turns one into a mighty Nígbà person. táwọn àkọ́kọ́ gbàgbọ́ When we first believed, ní bí abẹ́ 92, 93, maybe in the year 1992 and 93, a bìlífù pé we believed that àwẹ̀ àtàdúrà nìkan ní sọ ní ìdàkọni. that it's only fasting and prayer that turns one into a Ìgbà mighty tó dé person. stage kan, But when it reached the a certain bìlífù stage, pé we believed that ìṣòro tàbí ìgbàgbọ́ nìkan ló ń sọ níbi akọni. that it's only night vigil and faith that turns one into a mighty person. Ṣùgbọ́n bàtà bẹ̀rẹ̀ sí jinlẹ̀ pẹ̀lú Ọlọ́run. But when we started going deep with God, A sọ̀rọ̀ nípa àwọn akọni kan nínú ìgbàgbọ́. we talked about some mighty people in faith Èyí tá à ń gbéyẹ̀wò láti bí ọjọ́ díẹ̀ that sẹ́yìn. we have been examining for some days Nínú now. ìwé Hébérù yẹn orí kọkànlá. In the book of Hebrews chapter Àwọn 11, arí pé kì í ṣe àwọn nǹkan táwọn àárò yẹn nìkan ló ń ṣọ̀yàn di akọni. we now saw and discovered that it's not only those things we are thinking of that turns one into a mighty person. Onírúurú nǹkan ní ṣọ̀yàn di There akọni. are a lot of things that turns one into a mighty person. Ìrírí ń ṣọ̀yàn di akọni. Experience will also turn somebody into a mighty person. Sùúrù náà máa ń ṣọ̀yàn di akọni. Patience also turns one into a mighty person. Ìfaradà ń ṣọ̀yàn di akọni. Endurance also turns one into a mighty person. Ìjáfáfá ń gbà mí àmà ṣọ̀yàn di akọni. Being quick with something also turns one into a mighty Ọkọ àmà person. sọ ní di akọni. Wisdom and brain also turns one into a mighty Ṣùgbọ́n àwọn person. akọni kan wà tọkọ nínú Bíbélì. But there are some mighty personalities that was written in the Bible Pẹ́pẹ́ àlègbàgbé láíláí. that we can never forget. Ó ní kó sọ wọ́n di akọni. There are some things that turn them to mighty people. Ìjẹ́ mi jẹ́ pé tó o bá máa di akọni, ó lè béèrè lọ́wọ́ Ọlọ́run kó o lè mọ ohun tí ó sọ̀wọ́ náà di akọni. This is the reason why you want to turn into a mighty person. You can ask God what will turn into a mighty Ó lè person. jẹ ohun tó ń sá fún yẹn ló máa sọ ẹ̀dá akọni. It might be the thing you are running away from that will turn into a mighty. Ẹ rí pé Jósẹ́fù ẹ̀wọ̀n sẹ́wọ̀n ẹrú sẹ́rú ó pẹ̀lú ohun tó sọ́dà akọni. You see that the life of Joseph, from prison to prison, from chains to chains, turning into a mighty person. Àlá tó lánà, àlá ìtumọ̀ àlá ó sọ́dà akọni. The dream, the meaning of the dream he had was also turned into a mighty Àwọn person. ohun tó kà sígbà míì lè jẹ́ ohun tí Ọlọ́run fẹ́ kó sọ ẹ̀dá akọni ṣùgbọ́n ò kà sí. But something that you don't count sometimes and God wants to use them to turn into a mighty person, you don't count them. Ìdí ẹ̀ ló fi jẹ́ pé o gbọ́dọ̀ béèrè lọ́wọ́ Ọlọ́run ohun tí ó sọ ẹ̀dá akọni láyé. This is the reason why you must ask the Lord what will make you a mighty person in this Ẹ life. jẹ́ ká wo ẹnìkan péré ká tó wọnú àdúrà wa. Let us just look at one example. Ìwé Hébérù orí kọkànlá. Book of Hebrews chapter 11, A wò láti ẹsẹ̀ kọkànlá verse 11 sí ìsàlẹ̀ díẹ̀. downward. Ó sì fẹ́ kó tẹ́tí. I want you to pay attention. Nípa ìgbàgbọ́ ni Sárà fúnra rẹ̀ pẹ̀lú fi ní nípa ìgbàgbọ́ ni Sárà fúnra rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún. Ìyẹn túmọ̀ sí pé tó o bá máa lóyún o nílò agbára láti lóyún. This means that if you be pregnant in life, you must have the power to be. Olúwa fún mi lọ́mọ. Lord, give me a child. Ṣo lágbára láti gbà. You have the power, might to receive it. Nípa ìgbàgbọ́ ni Sárà fúnra rẹ̀ pẹ̀lú fi ní agbára láti ní oyún. He said, through faith, Sarah herself received strength to conceive Nígbà tí ó kọjá ìgbà rẹ̀, and was delivered the child when she was past age. nítorí tí ó ka ẹni tí ó ṣe
ìlérí sí olóòótọ́. because she judged him faithful who had promised. Nítorí náà ni ọ̀pọ̀lọpọ̀ ṣe ti ara ẹnìkan jáde, àní ara ẹni tí ó dàbí òkú, ọ̀pọ̀ bí ìràwọ̀ ojú ọ̀run ní ọ̀pọ̀lọpọ̀, àti bí iyanrìn etí òkun ní àìníye. Therefore sprang there even of one, and him as good as dead, so many as the stars of the sky, a multitude, and as the sand which is by the seashore, innumerable. Gbogbo àwọn wọ̀nyí ni ó kú ní ìgbàgbọ́ láì rí ìlérí wọn nígbà, ṣùgbọ́n tí wọ́n rí wọn ní òkè rere, tí wọ́n sì gbà wọ́n mú, tí wọ́n sì jẹ́wọ́ pé àlejò àti àtìpó ni àwọn lórí ilẹ̀ ayé. These all died in faith, not having received the promises, but having seen them afar off, and were persuaded of them, and embraced them. Nítorí pé àwọn tí ó sọ irú ohun bẹ́ẹ̀ fi hàn gbangba pé wọ́n ṣe àfẹ́rí ìlú kan tí ń ṣe tiwọn. For they that say such things declare plainly that they seek a country. Àti nítòótọ́ ìbá ṣe pé wọ́n fi ìlú tí wọ́n ti wá jáde wá sí ọkàn, wọn ìbá ti rí ààyè láti padà. And truly, if they had been mindful of that country from whence they came out, they might have had opportunity to have returned. Ṣùgbọ́n nísinsìnyí wọ́n fẹ́ ìlú kan tí ó dára jù bẹ́ẹ̀ lọ, èyí ni ti ọ̀run. Nítorí náà ojú wọn kò ti Ọlọ́run pé kí a máa pe òun ní Ọlọ́run wọn, nítorí tí ó pèsè ìlú kan sílẹ̀ fún wọn. But now they desire a better country, that is an heavenly. Wherefore God is not ashamed to be called their God, for he has prepared for them a city. Níbi tí a kà yìí, Where we just read, a sọ̀rọ̀ nípa akọni obìnrin kan tá a pè ní Sáárà. we talked about a mighty woman called Sarah. Ó ti kọjá ìbí ọjọ́ tó yẹ kó bímọ. She was past the age of conceiving a child. Débi pé ó ti gbààwẹ̀ gbàdúrà ṣe ṣóòru. That she have prayed and fasted and done a lot of night vigil. Gbogbo nǹkan tó yẹ kó ṣe ló ti ṣe. All what she was supposed to do, she did them. Ó ti gbàgbọ́ títí títí ó ti gbó sínú gbàgbọ́. She was believing to the extent that she got old in her belief. Ńgbà ó yá, When it was time, ńgbà ó kù díẹ̀ tí ìlérí máa ṣẹ. when it remained the time for the promise Tí to àwọn be tó fulfilled, máa mú lérí ṣẹ wá. and those people that will make the Ó promise kàn fulfilled. wò nígbà táyà sọ pé níwòyí àmọ́dún kan rẹ́rìn-ín. She laughed at those people that said, by this time this year, Bí wọn náà ṣe ń rẹ́rìn-ín sìn. as you also you are laughing, Ọlọ́run máa dé, Ọlọ́run máa bẹ̀jọ́, and Ọlọ́run máa God ṣe. will visit this church. Ẹ wo God ní will àárẹ̀ come. ní òráyè yẹn bó bá máa I dé don't tó bá have dé. time. Even with Sarah náà ṣe bẹ́ẹ̀. Sarah also did it. Pé wo ẹ fi yẹn lẹ̀. I look, will leave that alone. Ẹ wá nígbà tí mo wà lọ́dọ̀, ẹ wá nígbà tí mo ti It darúgbó. didn't come when I was in youthful age, but it came while I was old. Wo ìyẹn ti kọjá jàre. That was already past. Ìyẹn ní ṣó ń ká àṣòro fún Ọlọ́run bí. And one of the people said that, is anything too hard for God? Báyìí tá a sọ yẹn a máa wá. This times he will come. Ó gbàgbọ́ a máa wá. Wherever you believe or not. Mo mọ̀ pé Sarah a máa dúró pé kọ́dún tó ń bọ̀ kékeré kọ́dún tó ń bọ̀ kékeré. I know that Sarah will be thinking that let the next year come. A máa sọ fún ọkọ ẹ pé àwọn pípẹ́ wọn kàn jẹ màlúù wà lásìkò. You will be telling her husband that these people, they just hate our cow. Ẹ̀mọye àlá tí mo ti lá lórí ẹ̀yìn. That there are countless dreams I had about possibility. Ẹ̀mọye tọ́lọ̀ ń bá wọ̀ kan sọ. I told you a lot of things that the Lord has. Ìsọpẹ́ lọ́wọ́ ò ní ṣe o. I didn't say that God won't do it, though, Kò tiẹ̀ yé mi mọ́. but I don't understand anymore. Ìgbà mìíràn wà tọ́lọ́run bá fẹ́ ṣe bí Ọlọ́run á jẹ́ kọ́rọ̀ ẹ má yí ẹ mọ́. Sometimes when God wants to do like God, somebody will not make your life understand yourself. Á wá jẹ́ kọ́rọ̀ ti òun gan kó má yé wọ̀ gan mọ́. He will not allow his own issue to be understood by Táìmù you. yẹn lábá dé lójijì bí Ọlọ́run. That's when you will now come something like Lọ́bìnrin God. lọ́wọ́ Mósè létí òkun pupa. One asks for Moses that by the Red Ìwọ́n Sea. kọ́ ló ní máa káwọn lọ́gbọ́n ló wá gbé wa gbà. That were you not the one that told me to leave them? Why do you now make us pass? Olúwa Lord, kílé tó ń pè. why are you calling me? Irú ọ̀rọ̀ wo nìyẹn? What kind of word is Kí that? ló wà lọ́wọ́ ẹ̀? What is in your hand? Ọ̀pá ni. It's just a rod. Ẹ ó yà náà. Or stretch it. Ọlọ́run nìyẹn. That is God. Àwọn akọni nínú The ìgbàgbọ́. mighty ones in faith. Mo pe tọ́pìkì yẹn ní English ní God's General. I call this topic in English God's general. Bẹ́ẹ̀ni àwọn akọni nínú ìgbàgbọ́. In God's generals. Kí ló sọ Sáárà di akọni nínú ìgbàgbọ́? What made Sarah a mighty Ẹ personality? má jẹ́ ká gbàgbé pé wọ́n sọ pé nípa ìgbàgbọ́
ló fi ní agbára láti lóyún. Don't let us forget that the Bible tells us that by faith she had strength and power to conceive. ṣùgbọ́n síbẹ̀ But still yet, kò tí ì rí nǹkan yẹn gbà. she has not received that thing. ó kàn gbàgbọ́ nú ẹ̀. She just believed in it. ṣùgbọ́n òun kankan ló sọ di akọni. But there was one thing particularly that made her strong in Kí ni? faith. What is that ohun thing? ẹyọ kan ni o. Just one thing. kíka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Counting the person that made the promise a faithful one. kíka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́. Counting the person that made such promise a faithful one. gẹ́gẹ́ bíbi tí a kà nínú ìwé Hébérù yẹn. According to where we read in the book of Hebrews. wọ́n ní nítorí pé ó ka ẹni tí ó ṣe ìlérí nì sí olóòótọ́. Bible tells us that because she counted the person that made the promise a faithful one. tó o bá ti ka Ọlọ́run sí olóòótọ́ fún àwọn ìran àlá àwọn ìsọtẹ́lẹ̀ tó ń sọ ohun rere nípa ayé rẹ ó ń ṣe akọni nínú If you ìwé. are not counting God that made those promises through dreams and revelations about your life, that means you are not a mighty one, a just general of faith. ìlérí lè ṣẹ Promise can be ó fulfilled dẹ̀ lè má ṣẹ. and it might not be tó fulfilled. bá wá ṣẹ If it's now come to pass, bóyá nítorí pé ò tiẹ̀ ká sólóòótọ́. maybe because you did not even count him as a faithful one, tó wá ṣẹ tán tó wá ń ṣe bí ẹ pé bóyá akọni ni ẹ lójú Ọlọ́run failure ò ṣàkọni. and you begin to brag on the fact that you are a mighty one of faith, but in the presence of God you are not mighty, you are a weak one. Ọlọ́run kàn fẹ́ jẹ́wọ́ ara ẹ̀ pé olóòótọ́ ni mí But God just want to count himself a faithful one. That is nítorí justified orúkọ rẹ̀. because of his holy ṣùgbọ́n name. nínú ìwé àkọsílẹ̀ Ọlọ́run In the book of the handwritings of God, eléyìí ò sí nínú àwọn akọni. this one is not one of the mighty. ó ṣeé ṣe kó má ones. lù ẹ́ kọjá bó o ṣe lérò lọ It might be that it might not use it past the level you think, torí pé ò sí nínú àwọn akọni. because you are not one of the mighty generals of faith. gbọ́ mi dáadáa Hear me very nínú well. ọ̀rìn àjò tá à ń rìn lọ yìí. In this journey we are proceeding. ka Ọlọ́run sí olóòótọ́. Count God as a faithful and truthful one. bóyá gbogbo nǹkan yí àbí ò yí ẹ mọ́. Even though things does not understand you or it understands. bóyá ó dàbí pé ìlérí máa ṣe tàbí ò ní ṣe. Well, maybe it seems as if the promise will be fulfilled or it will not come to pass. bóyá ó tiẹ̀ wá dàbí pé lẹ́yìn ìgbà tó ti láàlá rere àlákàlà nìkan ló wá ń yọjú báyìí. Maybe after that you have had a good revelation of yourself, it's now bad dream that is now surfacing. ṣé ẹ rántí Jésù. You remember Jesus? ẹ mọ̀ pé kò ṣẹ̀yìn Ọlọ́run pé kó lọ kú lórí igi Know àgbélébùú. that it was not without God's consent that he came to this world to go and ojú Ọlọ́run die. ló fi mú Jésù. It was in the presence of God that Jesus ojú was Ọlọ́run ló born. ṣe lọ Jésù. It was in the presence of God that Jesus was bí ẹ fóun kọ́ ló ràn. as if he was not the one to send ojú that Ọlọ́run ló sent. ṣe kan Jésù má gbélé. It was in the presence of God that they could nail Jesus. Jésù wá ń ké lórí igi àgbélébùú. Jesus was crying on the tree of Calvary. Eli Eli sabata náà mà. That Eli Eli lama sabachthani. pẹpẹ Ọlọ́run mi Ọlọ́run. My God, my kí God. ló dé tó kọ̀ mí. Why has that forsaken ẹ wo me? owó èdè yẹn. What kind of language is that? ẹ mọ tó ń pè ní kọ́kọ́ yìí. Do you know the reason of rejecting? kọ́ pààyàn tì. Like they should ignore wọ́n someone. má wọ́dọ̀ yàn. They should not look at the kọ́ person's ṣe bí ẹ side. pọ́ ọmọ yàn rí mọ́. They should look at like as if kọ́ they ṣe bí ẹ know the pé ṣé mo person. rán ẹṣẹ́. Like as if did I send you a message? kọ́ kẹ́yìn sí yàn. You should back the person. kọ́ gbàgbé yàn You should pátápátá. forget totally that person. kí wọ́n má nà á ní You èèyàn. should not even care about the kọ́ máa sọ person. pé ẹni àmọ̀rí ò bá kú. And they will say that we don't whether we know it or not. kí gbogbo ohun tí ó yẹ kó fi ràn yàn lọ́wọ́ kó gbà kúrò lákàtà All yìí. those things that they were supposed to use to help the person, they should remove it everything away. ẹjọ sọlọ ń dà lò. Did God answer him? kò dà lò. He didn't answer Jesus 3 hours. for 3 hours. ìṣẹ̀lẹ̀ rí sí Jésù. It has never happened to bíbélì sọ Jesus. pé òkùnkùn ṣù. Bible tells us that thick darkness was upon the face of the gidi land. ni o kì í ṣe It's thick òkùnkùn nẹ́pà darkness. múná lọ. It's not the never took life. ṣùgbọ́dún ìbú. It was thick darkness upon the face of the deep. ṣù gidi. The thick darkness, a very strong one. káìmù yẹn That time, Jésù sẹ̀mí ẹ̀ lò. Jesus lost his soul. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún un. And Jesus did, God did as if he ó did. dáhùn ó dáhùn. Whether you are listening or not, lọ́wọ́ rẹ ni mo fẹ̀mí ìlú. I commit my spirit and soul into your hands, torí pé God. akọni ni Jésù. Because Jesus was a mighty general. pé àdúrà mi gbà kó gbà. Whether my prayer is answered or not, ọwọ́ ẹ̀ mo fẹ̀mí mi lé. I leave my spirit into your hand. torí pé ó ka ẹni yẹn sí olóòótọ́. Because he counted his father as the faithful one. ipò kúrò lágbára láti di ẹ̀mí The Jésù. grave and hell did not have power over him. èyí ló mú kí Jésù Olúwa kó jíǹde. This is the reason why Jesus Ilé resurrected. sọ pé ẹ̀mí tó gbé Jésù dìde kúrò So that nínú the òkú. spirit that lifted Jesus from the dead. ìyẹn túmọ̀ sí pé torí pé ó ka Ọlọ́run bàbá rẹ̀ sí olóòótọ́. This means because he also counted his God, his father,
as a faithful and truthful one. èmi náà fẹ́ kó o ṣe bíi Sárà. I want you to also do like Sarah, torí à ń ṣe ọmọ Éfà o. because you are not the children of Eve. ọmọ Sárà ni wá. We are the children of Sarah. àwa ọmọ orílẹ̀-èdè. We are the children of the nation. so àwa ènìyàn àwa ọmọ ìyá ọmọ májẹ̀mú. So we are the children of the mother of promise and so covenant. mo fẹ́ ká ṣe bí ìyá wa yìí. So I want us to do like this, our great tó mother, jẹ́ akọni nínú ìgbàgbọ́. that is a mighty general in faith. pé ó gba ẹni tó ṣe ìlérí fún un gẹ́gẹ́ bí olóòótọ́. That she believed the person that gave up a promise. mi ò fẹ́ kákàbọ̀ wá bí kákọ̀ dàdú abúlé gidigidi. I don't want us to just come here and begin to pray ìyá mo wá prayers. jẹ́ ìgbà ẹni mọ̀ràn díẹ̀. That's the reason why I thought of it. torí I a should ní give you. ọ̀pọ̀lọpọ̀ iná láti Because ṣàlàyé. we have a lot of fire to kindle and ignite. ohun tí mo fẹ́ kó o mú lọlé ni wípé This is what I want you to take hold. ká ẹni tó ṣe ìlérí fún ọ sí olóòótọ́. Count the person that gave you a promise as a faithful and truthful one. bóyá ó yí ẹ mọ́ àbí ò yí ẹ. Whether you understand it or bóyá àwọn not. èèyàn gbà ẹ gbọ́ àbọ̀ ọgbà ẹ gbọ́. Whether people believe you or not. bóyá àwọn èèyàn fi ẹ ṣẹlẹ́yà àbọ̀ fi ẹ ṣẹlẹ́yà. Whether people they are making jest of you or not. gba ọlọ́run gbọ́ pé yóò mú ìlérí rẹ̀ ṣẹ. Believe in God that He will fulfill His promise. ilé tí mo wà yẹn á mo ṣe. That in this house He will make it. lórí àwọn ọmọ tí mò ń wò ìlérí àṣẹ. Over these children I'm looking at. lórí ọjà mi tí ò ju bóńbó yìí lọ ìlérí àṣẹ. Over this small market sales. lórí ara tèmi náà ìlérí àṣẹ. Over my whole life promise to be fulfilled. aṣọ mi lè má ju méje mẹ́jọ lọ. My clothes might not pass 7 in the débi pé àwọn èèyàn morning. tiẹ̀ ti dá gbogbo aṣọ mi mọ̀. That people already recognize all my ṣùgbọ́n lọ́run yẹn ń fi ìran ńlá hàn mí. but God is already showing me a pé mo lálàá mo mighty. rí pé mo ń control wardrobe méjì Like I lápapọ̀. saw myself controlling 12 huge wardrobes. tó jẹ́ pé onírúurú àwọn aṣọ latest There ló wà were bẹ́ẹ̀. varieties of clothes. mo tún wá ní bàtà tó jẹ́ pé mo dìídì ya ilé sọ́tọ̀ fún. That I had a lot of shoes that I didn't build a house for it. mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀. I had a lot of vehicles. mo rí pé drive mi lọ. I saw that drivers were driving. mo rí pé kì í ṣe yàrá kan ni mo wà lójú I àná. saw that it was not only one room I mo was. rí pé ibi ńlá ni mo wà. I saw that I was in a mighty. bá ẹni tó fi ràn ẹ hàn ẹ gẹ́gẹ́ bí olóòótọ́. Believes that person that gave you that revelation as a faithful one, nítorí pé yóò ṣe é. because he will do it. sọfẹ́ tó alẹ́gbẹ̀ẹ́ pé yóò ṣe Tell the é. next person by your side that ẹni he yóò will gbọ́n do tó wí dáadáa. it. Didn't hear what you said. ẹnìkan ti sùn ogun ti jó ẹ sọ fún dáadáa kó gbọ́. ẹ̀rí báyìí ajókòó fẹ́ dìde nítorí máa ń ṣe inú ayé èèyàn yẹn ó rọ̀ pa ti dìde ni. amen. Amen. ìlérí máa ṣẹ. Promise shall be fulfilled. tí ìlérí ò bá ní ṣẹ A promise will not be fulfilled. kò ní fi hàn ẹ́ pé tí mo fẹ́ ṣe It lérí. won't show you that this is what I want to do. a rí ti bàbá adébóyè ó padà ṣẹ. We saw the life of Baba Deboye that the promise was ló fulfilled. padà ṣẹ. We saw the life of W.F. Komoye, it was a rí fulfilled. ti wòlíì ẹ̀ ti káyà bàbá ó padà ṣẹ. It was also fulfilled in the life of our father, Baba Iskaya. gbogbo àwọn ọ̀rẹ́ṣẹ́ ọlọ́run tó tọ́ tó tọ́ ká All those truthful men of God, faithful men of God, gbogbo àwọn ó padà ṣẹ. it came back to be fulfilled. ẹ wá gbọ́ tí èṣù bá lè ṣèlérí fún àwọn fake pastor tó dẹ̀ padà fún ọ ní crown tó padà fún ọ famous mélòó wá ní ọlọ́run bàbá ńlá. Look at this mystery. If the devil can make promise to his unfaithful, his generals or in darkness, how much more is God? tó jẹ́ pé wọ́n kó mọ́tò jọ rẹpẹtẹ. That they had a lot of plenty cars. tó ní plane tó ní They ship. have private planes and ship. gbogbo ibi tó bá fẹ́ ra lé sí owó wà. That wherever they want to buy you house, there is money, òkìkí wà. there is fame. àwọn kan tiẹ̀ rí wọn bí ọlọ́run. Some people even see these people as èṣù rẹ̀ ló God. fún wọn promise. And it's the devil that gave them ó this fún wọn promise. promise ẹ̀ńgbà tó wà ní iṣẹ́ àtòṣì. He gave them these promises when they were in abject poverty. ṣùgbọ́n wọ́n ti dán lọ́rọ̀ báyìí. But they are now wealthy. mélòó wá ní ọlọ́run. How much more is now God, bàbá dáadáa. a good ó father ní nǹkan dáadáa that lọ́wọ́. has good things in his hand? láwa máa wèmí àti ẹ̀yin nínú ìyà inú àwọn máa dùn pé inú mi He kò ṣe ń jìyà. will not be seeing us in abject suffering and poverty, and he will be happy. ṣé àwọn ọlọ́run fẹ́ gbà ní ìyà tó le. How much shares does God want to receive in this ṣé ènìyàn hour? ló fẹ́ gbà ní ìyà tó le. How much gain does God want to have wọ́n in ní the ọlọ́run lives tó of bí mo ṣe ní aṣọ tó kógbó yìí. that? Because God is happy, because I have this. inú ẹ̀ ò dùn. God is not happy, ṣùgbọ́n ń kọ́ ẹ láwọn ẹ̀kọ́ kan. but he's teaching you some lessons. gbàgbọ́ Believe him fún èrè ara rẹ nù. because of your good. dìde lórí ẹsẹ̀ rẹ. Stand on your feet. wàá nawọ́ ọ̀tún ẹ̀ sókè. You raise your right hand. àdúrà la máa gbàdúrà títí tí aago mẹ́sàn-án lè You are going to pray prayers till 9 in the morning.
fún mi ní agbára akọni. Lord, give me the mighty power of the valiant ẹ one. gbàdúrà yẹn dáadáa o. Pray that prayer very well. fún mi ní agbára akọni. Give me the mighty power of the mo fẹ́ valiant. mi ilé wa. I want to shake mo my fẹ́ mi house. àdúgbò wa. I want to shake mo my fẹ́ mi neighbor. orílẹ̀-èdè wa. I want to shake my èmi náà nation. fẹ́ mi ayé. I want to also shake fún èmi náà ní agbára akọni. Give me also the mighty ó power yá of the valiant. wádà. In the mighty name of Jesus. Holy Ghost. Lord, give me the mighty power of the fún mi ní valiant. agbára akọni. In the name of Jesus. Give me the mighty power of the valiant one. In the name of fún mi Jesus. ní agbára akọni. Lord, give me the mighty power of the valiant one. In the name of Jesus. Give me the mighty power of the valiant one. In the name of lórí ọmọ mi lórí ara mi lórí ọjà mi lórí ọkọ mi lórí ilé mi nínú ìjọ yìí lórílẹ̀-èdè yìí fún mi ní agbára akọni. béèrè fún akọ ìpè nípa ìgbàgbọ́ ni Abraham ni Sarah fi ní agbára láti lóyún. That Sarah had the power to conceive. fún mi náà ní agbára akọni. Give me the power of the valiant one. Give me the mighty power of the valiant one. In the name of Jesus. a ti ń wọnú iṣẹ́ lọ. Already proceeding to walk. àdúrà kejì rèé o. His second prayer. ẹ ké ràn mí lọ́wọ́ láti kà ẹ́ sí olóòótọ́ Ọlọ́run. Lord, give me the grace to count you as a faithful one. ẹni téèyàn ò bá trust èèyàn ò gbúdọ̀ bá rìn. Somebody that you don't trust, you must not walk with that tó person. o bá ti bá rìn ó ṣeré ẹ ló fò ní. If you walk with such a person, you are doing yourself a great harm. fún mi ní ọkàn tí ń ka Ọlọ́run sí olóòótọ́. Lord, give me a heart to count you as a warrior and faithful one. Ọlọ́run mọ̀ pé And Lord, I know lórí that, ọ̀rọ̀ àti bímọ mi ó máa ṣe. that upon my conceiving of child, that you will do it. lórí ọ̀rọ̀ àti lówó ó máa ṣe. Upon my financial status, you will do it. lórí ọ̀rọ̀ àti travel out mi ọ̀rọ̀ mo gbà ẹ́ gbọ́ Ọlọ́run. Upon my issue of traveling out, I believe you, Lord. fún mi ní orí ọ̀fẹ́ Lord, yìí give me this grace láti kà ẹ́ sí olóòótọ́. count you as a ó yá Holy Ghost. Lord, give me the heart. Lord, give me the heart and the grace. As a truthful and faithful one over the matters of our life in this ministry. fún mi lórí ọ̀fẹ́. Lord, give me the grace. Give me this grace. Give me this grace. Jésù Olúwa wa. Jesus' name. ẹ máa yí òpó yẹn ká tá a fi ṣe. Surround the pillar to finish. mo fẹ́ kó múra I dáadáa. want you to prepare yourself very well. ìwọ ni àdúrà ìwà fún onígèlè funfun yìí kó déyìn mọ́jú tàwọn tó kù lọ. ẹ ké gbogbo ènìyàn. Cry everyone. ìgbà méje méje ni. 7 times. kòtò The pit. gbígbẹ tá a fẹ́ tì mí sí tàbí tá a ti tì mí sí. The dry pit that I've been pushed into or that I want to be pushed into, mo jáde ń bẹ̀ tòkótòkó. I come out with my glory. ẹ ṣe gbómi yín dání o. Just want to keep your ẹ̀yin tẹ́ bá ti gbómi sórí pẹpẹ ṣì bínú. kòtò gbígbẹ the dry pit tá a fẹ́ tì mí sí that I want to be pushed into or tàbí tá a ti tì mí sí. that I've already been wàá máa pushed yí into. òpó yẹn ká pé mo So jáde I come tòkótòkó. out with my ó glory. yà. Holy Ghost, every dry pit that I've been pushed into, or that I see people to, I come out with glory. I come out with glory. I come out with my glory. I come out with 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 glory. I come out. máa dé ní àgọ́ yẹn kòtò gbígbẹ káàdì sí tàbí tá a fẹ́ tì mí sí. mo jáde tòkótòkó. mo jáde tòkótòkó. ọmọ mi jáde. aya mi jáde. ọmọ mi jáde. ìpè mi jáde. iṣẹ́ mi jáde. mo jáde. mo jáde. mo jáde. mo jáde. ìlú jáde. ìdájọ́ jáde.
jáde, Oya mo jáde. mo jáde, mo jáde, mo jáde, mo jáde, mo jáde, mo jáde, ìwọ ló làdúrà yẹn o ní eyín mọ́ bí tó bá ti ń bọ́ mi jáde odò gbèsè ètò àìní òṣì àtòṣì àìrólórí àìráláàánú àìrí olùrànlọ́wọ́ mo jáde mo jáde mo jáde mo jáde mo jáde Oya mo jáde bẹ́ẹ̀, nma mo jáde bẹ́ẹ̀, oya mo jáde bẹ́ẹ̀, oya mo jáde bẹ́ẹ̀, oya mo jáde bẹ́ẹ̀, oya mo jáde. Mama Joshua ẹ̀. Oya gbogbo koto gbígbẹ́. Mo jáde. Ee tafe tibisi, abe tafe tibisi, abe tafe tibisi. Oya mo jáde bẹ́ẹ̀, oya mo jáde bẹ́ẹ̀. Mo jáde, mo jáde, mo jáde, máa gbà ní kí ló bá wà. Oya mo jáde bẹ́ẹ̀. Wọ́n fẹ́ tì mí sí, wọ́n fẹ́ ti ṣẹ́ mi sí. Mo jáde tàbí ìgbà tì mí sí káàtọ́. Mo jáde. Ẹni bá wà nínú kòtò kì í rọ́ọ̀lù rẹ̀ lọ́wọ́ o. Wọ́n ò rí òun náà rí ìyàn o. Jáde mẹ́kọ̀ọ́ tó ń lọ. Mo jáde, mo jáde, mo jáde, mo jáde, mo jáde, mo jáde tayatọmọ, mo jáde tìpìtìpì, mo jáde, mo jáde, mo jáde, mo jáde, mo jáde. Ìgbà kékeré àdúrà dà. Eti atibisi, eti afẹti láti abẹ eti afẹti bisi, oya mo jáde bẹ́ẹ̀, oya mo jáde bẹ́ẹ̀, oya mo jáde bẹ́ẹ̀, oya ayé mo jáde, Mo jáde, mo jáde, mo jáde oya mo jáde bẹ́ẹ̀, mo jáde, mo jáde bẹ́ẹ̀, mo jáde, mo jáde bẹ́ẹ̀, mo jáde, mo jáde bẹ́ẹ̀, mo oya mo jáde, jáde bẹ́ẹ̀, oya mo jáde bẹ́ẹ̀, oya mo jáde bẹ́ẹ̀. ó yá orí bẹ́ẹ̀. Fire. Ẹ pariwo eléyìí dáadáa o. Shout this one very well. Mo kọ orí ibú. I reject misfortune. Ẹ gbàdúrà ẹgbà méje ni o. Please pray that prayer 7 times. Mo kọ orí ibú. I reject Bí misfortune. mo ti gbọ́ nìyẹn. That's what I heard. Mo kọ orí ibú I sẹ́. reject misfortune. Ó yá àdúrà dáa. Bẹ́ẹ̀ ni. I reject misfortune. Mo kọ orí ibú. In the name of Jesus. Táyà tọmọ mo kọ I orí ibú. reject misfortune. In the name of Jesus. Mo kọ orí ibú. I reject misfortune. 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 Múra o. Mo kọ orí ibú. I reject misfortune. Mo kọ orí ibú. I reject misfortune. Ọmọ mi kọ orí ibú. Aya mi kọ orí ibú. Iṣẹ́ mi kọ orí ibú. Ìjọ yìí kọ orí ibú. Ipò yìí kọ orí ibú. Mo kọ orí ibú. Mo kọ orí ibú. I reject misfortune. I reject misfortune. I reject misfortune. Ó ń
lọ ní ìgbà They kẹta. are going for the third time. Jábèsì kọ orí ibú. Jabez reject misfortune. Wọ́n pè ní ọmọ ìbànújẹ́. They call him the child of Orí misfortune. ibú tiẹ̀ nìyẹn. That was his own misfortune. Jákọ́bù kọ orí ibú. Jacob rejected misfortune. Wọ́n pè ní ajínilẹ́sẹ̀. They called him a Orí supplanter. ibú tiẹ̀ That nìyẹn. was his own misfortune. Ẹ kọ́. Mo Cry. kọ orí ibú sẹ̀. I reject misfortune. Mo kọ orí ibú tájé fi pè mí. I reject the misfortune that the enemy is using Mo for kọ me. orí ibú tájé yàn mọ́ mi. I reject the misfortune that has Mo been kọ orí ibú tí chosen to mo me. bá nílé wa. I reject the misfortune that has been said in Mo my kọ family. orí ibú tí ń tẹ̀lé mi I kiri. reject the misfortune that is been Mo kọ following orí me ibú around. tí mo fẹ́ mọ́ ọkọ. I reject the misfortune that Ah, mo kọ orí ibú ilé bàbá mi, orí ibú ilé ìyá mi, orí ibú ilé àná mi, orí ibú ilé tí mo gbé, orí ibú àdúgbò tí mo wà, orí ibú ìjọ tí mo ti lọ rí, orí ibú ilé ìwé tí mo ti lọ, orí ibú àwọn tá a jọ ń tajà kan náà. Mo kọ̀ aya tó mọ́, mo kọ̀ túpetúpe, akọ́gbẹ́ mi ó gbìmọ̀ ọkọ̀ ní ayé a ó fi ìdí rẹ̀ múlẹ̀ ní ọ̀rọ̀ akọ́gbẹ́ tí bá wí etí ilẹ̀ máa ṣe mo kọ orí ibú 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 mo kọ orí ibú. Ó ń sọ ní ìgbà karùn-ún. going the fifth time. Ẹ di eyín mọ́. Make Ó ti sure bá ti you ní pray. di eyín mọ́ gbà mílíọ̀nù mẹ́ta gbà nígbà méje kó mọ̀ pé ó síríọ̀sì gan ni. I say you should focus on the prayer. That is a serious prayer point. Bàbá Àkàndé lẹ́dẹ̀. Our father in faith, Baba Kondile there, Báárà ló máa ń tọrọ ìgbà báárà lórí ibú was tiẹ̀. an alms beggar, and that was his misfortune. Torí ibú kejì tó ní, The second misfortune he ó had, máa ń bímọ kú. he used to give birth to stillbirth. Ṣùgbọ́n nígbà tí orí ibú fi ilẹ̀, But when misfortune left him, wọ́n wá pé bàbá àbíkú ó wá di bàbá àbíyè. the father of stillbirth now became the father of the living. Ìdí ẹ̀ lọ fún ìpè ní bàbá àbíyè The lẹ́dẹ̀. reason why they call him the father of the Kó tó di living. bàbá àbíyè, bàbá àbíkú ló ń pè é. Before he became the father of the living, he was called father of stillbirth, Bẹ́ẹ̀ ni onígbà báárà ni. and was also an alms beggar. Ṣùgbọ́n ṣe é, But ó now ti là ìran rẹ̀ ti là. he was already is now prosperous. and Adébóyè stable. orí ibú tiẹ̀ lò ṣì. Adeboya, his own misfortune was Débi pé pọ̀ poverty. mọ́ òun àtìyàwó ẹjọ́ ń dùnú ọbẹ̀. That they were and his wife Àwọn was akọni fighting nínú with ìgbàgbọ́ poverty. nìyẹn o. That was the mighty this and the Tájá bá mighty pẹran á máa dẹ ẹran lẹ́nu ajá. thing. If his dog killed the meat, he will be dragging. Orí ibú tiwọn nìyẹn. That was their whole Ṣùgbọ́n ó kọ misfortune. orí ibú yẹn. But he rejected that misfortune. Bàbá ń gba 720 million every month. That means that collecting 720 million every Ó month. ní private jet méjì. He has 2 private Orí jets. ibú ló fi bàbá lẹ̀. God's misfortune. Orí ibú Misfortune ilé bàbá mi of my father's tó house. tẹ̀lé mi kiri. That is training Orí ibú my ilé ìyá mi. misfortune of my mother's house. Orí ibú mi mo ti lọ yan aya. The misfortune of where I chose a Padà wife. lẹ́yìn mi. My life Fi mí alone. lẹ̀. My Mo life. kọ̀ ẹ́ o. I reject Ah. you. Mo kọ̀ ẹ́. Mo kọ̀ ẹ́. Misfortune of my father's house. Mo kọ̀ ẹ́. Adam, my father's house. Mo kọ̀ ẹ́. Get out. Mo kọ̀ ẹ́. I reject Mo you. kọ̀ ẹ́. I reject you. Mo korí ibú. I reject you. Mo korí ibú. I reject misfortune. Mo korí ibú. I reject misfortune. Mo korí I ibú. reject misfortune. Mo korí I ibú. reject misfortune. Mo korí ibú. I 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 reject misfortune. Máa dẹnu mọ́. Máa dé yín mọ́. Olúwa ló sọ bẹ́ẹ̀. Ẹ kọ́ ọ́. I reject it. Mo korí ibú. Ilé bàbá mi. Mo korí ibú. Ilé ìyá mi. Mo korí ibú. Ilé àná mi. Mo korí ibú. Àdúgbò tí mò ń gbé. Mo korí ibú. Ìdí mo délé bá. Ìdí mo dáyé bá. Mo kọ́ ọ́. Orí ibú lé.
sponsor of mo kọ́ houses. o, I reject mo it. korí ibú ilé wa, mo korí ibú ilé wa, mo korí ibú ilé wa, mo korí ibú ilé wa, ìgbà kẹfà rí o. Máa kọ́ o, I reject mo korí ibú, I reject misfortune. mo korí ibú, I reject misfortune. mo korí ibú, I reject mo korí ibú, all that we are working together. mo korí ibú. I reject misfortune. Ọmọ mi kọ́, aya mi kọ́, olóore mi kọ́, aláàánú mi kọ́, mo korí ibú, I reject misfortune. mo korí I ibú, reject misfortune. mo korí ibú. I reject misfortune. I reject misfortune. I reject misfortune. My entire life I reject misfortune. Ìgbà kékeré àdúrà náà. Má fi ṣeré o. Ìran Olúwa ni o. Reject misfortune. Ohun Olúwa ni o. Reject misfortune. Gẹ́gẹ́ bí Násírì, I reject misfortune. mo korí ibú I sẹ̀. reject misfortune. I say. Orí ibú tí wọ́n máa ń yàn nílé wa. In our own Orí ibú tí house, wọ́n fi ń ṣọ̀ṣọ́ that misfortune that nílé wa. has all our Èmi kọ́ káyà tán. I reject Mo korí ibú. I reject misfortune. Mo korí I ibú. reject misfortune. Mo korí ibú. I 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 reject misfortune. I reject misfortune. I reject misfortune. Àmì méje ni o ṣe sílẹ̀ yìí. Don't say with amen on this. Ìran àdúrà tó díìpù ni. It's a deep revelatory prayer. Orí ibú kan wà nílé Jésù. There was a certain misfortune in the household of Jesus. Ohun rere kan kò jáde ní Gálílì rí. There was not anything good that came out of that. Wọ́n ní ṣòro kan àti òkè Násárẹ́tì àbí. Yes. Ohun rere kò jáde ní There Násárẹ́tì. was not any good thing that came out of Nazareth. Ìran orí ibú tí Jésù ti wáyé ni. That was the generation of misfortune Jesus came for. Nígbà tí wọ́n sọ pé oríire kan jáde ń bẹ̀. When they said, there was a good thing that came for us, Ẹnìkan sọ pé somebody said oríire kan that a good thing, ẹyọ kan la pé kì í ṣe méjì. just one good thing, Wá ti Násárẹ́tì jáde o. can it come out of Ẹnìkan Nazareth? ní wá wò ó. And somebody also asked, Àṣìrẹ́ nìkan tó bírèkì kọ́ńfẹ́nàtì we fún have mi. a person that has Bó o bá rí àmì méje ṣe. has said seven amen. Nínú májẹ̀mú àwọn àpọ́sítọ́lì mímọ́ ni mo ti sọ. In the covenant of the holy Gẹ́gẹ́ bí ọmọ apostles, májẹ̀mú tí áńgẹ́lì gbé wá. as a child of covenant that Orí ikú tá a bá ń lẹ̀. that Orí ikú tí wọ́n fi ń ṣọ̀ṣọ́ nílé wa. that ornamental Orí misfortune, ikú ilé bàbá wa. that misfortune of our Orí father's house, ikú ilé ìyá wa. that misfortune of our mother's Orí household, ikú ilé àná. that misfortune of Orí our ikú ilé in-law, àdúgbò. misfortune of the Orí ikú neighborhood, ìjọ tá a ti lọ rí. the misfortune of our Orí ikú ilé culture, ìwé tá a ti lọ. the misfortune of our Orí ikú àwọn tá a fast jọ ń tajà kan náà. the misfortune of our co-market Orí ikú sellers, ọkọ ọ̀run aya the ọ̀run. misfortune of the incubus and Orí settlements, ikú àfọwọ́fà ara the wa. misfortune of what we have Ó caused for tẹ̀lé wa ourselves, tó mú wa lọ́rẹ̀ is ẹ́. following us that has Nítorí chosen us as ikú friends. olórí igi àgbélébó Because of the painfulness of àti Calvary àjíǹde. and his resurrection. Orí ikú oyè fàyè wọlé. Ẹ pariwo lórí ìran yẹn o. Shout upon of this Ìgbà méje revelation ni o. 7 times. Ẹ̀mí àgbákò The spirit of tí unfortunate mo dúró fún. that I stand for, Ìyẹn túmọ̀ sí pé tí mo represent that I represent, tàbí tó dúró fún mi. or that stand Pé for èmi me, ẹ̀mí àgbákò ni mo dúró that fún. the spirit of unfortunate that stand for you. Ẹ̀kẹ́ o. Try. Ẹ̀mí àgbákò The spirit of evil encounter tí mo dúró fún that I stand for, I represent, tàbí tó dúró fún mi. or that represents me. Bẹ́ẹ̀rọ Olúwa Hear the word of the Lord. ṣòfò dànù. Wait there. Àdúrà. Fàyè mi lẹ̀. Ṣòfò dànù. Ẹ̀mí àgbákò tí mo dúró fún That I stand for, I dúró represent. fún mi. I stand for people that Fàyè mi lẹ̀. Ṣòfò dànù. Fàyè ọmọ mi lẹ̀. Ṣòfò dànù.
wasted. Be wasted. Be wasted. Be wasted away. 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 Mo gba mẹ́sẹ̀gì àbàmì kan báyìí. I received a strange message Láti ọ̀la lọ. from Irú tomorrow. aṣọ tó wù kó o wọ̀. Regardless of the clothes Èlé you tó o have, máa wé sí jẹ́ kó jẹ́ white. the head tie that you will put Ohun on àkọ́kọ́ the nìyẹn o. wife, that is the first Ohun sin. kejì. The second strange Gbogbo ẹ̀yin message, tẹ́ ẹ jẹ́jẹ́ ní àná. those who made vow Ẹ yesterday, sáré lọ mú ẹ̀jẹ̀ yín. you go and Ẹ̀yin tẹ́ ẹ your wá vow. lánàá. Those that don't Ẹ come darapọ̀ yesterday, mọ́ wọn. join yourself. Látòrí Olúwa ló ní kí n pè yẹn sí ẹ létí. It's the Lord that said I should come Ìtọ́ to alágbára rẹ you. bá ká bẹ̀. Whatever Pé power látòrí 100,000 from 100,000 títí dé 1,000. to 1,000. Darapọ̀ mú àwọn ẹni yẹn láàárọ̀ ìṣọ́. Join this set of Ìwọ tó jẹ́ pé orílẹ̀ èdè náà ló kó o wá ń fà ló ń fà ó ń tọ́ ó kún ìwẹ́. Ẹ pariwo Lord, shout. nítorí àdúrà tá à ń gbà lọ́wọ́lọ́wọ́ Because of ẹ̀yìn. this prayer that Mo I'm gbọ́ praying, pé jẹ́ kí wọ́n tètè san kí àdúrà yìí kó lè ṣiṣẹ́ lára I wọn. heard that let them quickly pray this thing so that this prayer Nítorí can tó bá work. ti ń gbọ́ mi ṣe ń tágbára rẹ bá. Wherever you are hearing this, please don't do shout. Ẹ̀mí àgbákò The spirit of evil occurrence, fi mí lẹ̀. leave my life alone. Ẹ̀mí àgbákò The spirit of tó fortune rẹpísẹ́ǹtì mi that represents me, ṣòfò dànù. wasted away. Àdúrà lọ ṣe kíákíá báyìí o. The spirit of Lọ ṣe kíákíá báyìí o. Àdúrà yìí o. bad accounts. In the name of Jesus, leave my life alone. Leave my life right now. In the name of Jesus, leave my life alone. Leave my life alone. Leave my life alone. Leave my life alone. In the name of Jesus, leave my life alone. Leave my life alone. Leave my life alone. In the name of Jesus, no spirit of evil encounter, of evil occurrence, leave my life alone. In the name of Jesus, leave my life alone. Leave my life alone. Leave my life alone. Ìgbà kẹ́rì rẹ̀ ọdún. Má fi ṣeré o. Gbàdúrà yìí o. Ẹ̀mí àgbákò. Ayé mi náà. Ṣòfò dànù. Leave my life alone. It's wasted. It's wasted away. It's the name of Jesus. It's wasted. It's wasted. It's wasted. It's wasted. It's wasted. It's wasted. Leave my life alone. It's wasted away. In the name of Jesus. It's wasted away. It's wasted away. Ìgbà kẹ́rì rẹ̀ ọdún. Àgbákò. Ayé mi náà. Ṣòfò dànù. Ayé mi náà. Leave my life alone. Ṣòfò dànù. It's wasted away. Ayé mi Leave my náà. life alone. Ṣòfò It's dànù. wasted away. Ayé mi Leave my náà. life alone. Ṣòfò dànù. It's wasted away. Ayé mi Leave my náà. life alone. Ṣòfò It's dànù. wasted away. Táyà tọmọ. Ipò ìbílẹ̀. Ṣòfò dànù. Ayé mi náà. Olórí Ìgbà kẹfà rẹ̀. This is the sixth time you are going. Ìyàwó ọmọ àti ọkọ wọn dẹ̀ ṣòfò lọ́jọ́ kan náà. Certain family wasted in one day. Ẹ̀mí àgbákò ni. A spirit of evil encounter. Ẹ̀kẹ́. The cry. Ẹ̀mí àgbákò. The spirit of wasted Àní encounter. fàyè mi I lẹ́sẹ̀. say leave my life alone. Ṣòfò dànù sẹ́. Wasted away. Lórí mi lórí ọmọ. Upon my life, upon my Lórí children, ọjà mi. upon my market and Ṣòfò. sale. Wasted. Fàyè wa lẹ̀. Leave my life alone. Àdúrà. Ẹ̀mí yóò ṣèmí kékeré o. Jẹ́ yín mọ́ o. The wasted away. Your spirit of evil encounter. Your spirit of evil Leave my life alone. 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 Ìgbà kẹfà rí ọdún ọdún. Sọ̀rọ̀ bí akọni. The spirit of evil. Leave my life alone. Wasted away.
the name of Jesus. No spirit of evil encounter. In the name of Jesus. We break that away. Live my life alone. In the name of Jesus. Live my life alone. Live my life alone. Ìjọ kékeré ọdúnwọ́dọ́. Ṣé yí wọ́n dáadáa? Ọjọ́ mi lè ṣèfò. Live my life alone. I've been wasted away. Live my life alone. I've been wasted. In the name of Jesus. Live my life alone. I've been wasted. Live my life away. Lọ́rin kó tó ṣe àmì méje. Sing the song before you say Ó self. pàtẹ́wọ̀ rẹ̀ dáadáa. Ó wọnú iná lọ, ó ní kìnìún lẹ́nu. Ó wọnú iná lọ, ó ní kìnìún lẹ́nu. Agbára ìgbàanì, ó wà síbẹ̀síbẹ̀. Agbára ìgbàanì pé wọ́n dúró. Bàbá ó yá. Ó wọnú iná lọ. Múra dáadáa o. Kìnìún lẹ́nu. Ó wọnú iná lọ. Ó ní kìnìún lẹ́nu. Agbára ìgbàanì ó wà síbẹ̀. Agbára ìgbàanì pé wọ́n dúró. Ọwọ́ ó wọnú iná lọ, ó ní kìnìún lẹ́nu. Ó wọnú iná lọ, ó ní kìnìún lẹ́nu. Agbára ìgbàanì ó wà síbẹ̀síbẹ̀. Agbára ìgbàanì pé wọ́n dúró. Bàbá ó yá. Ó wọnú iná lọ. Ó ní kìnìún lẹ́nu. Ó wọnú iná lọ. Ó ní kìnìún lẹ́nu. Agbára ìgbàanì ó wà síbẹ̀síbẹ̀. Agbára ìgbàanì pé wọ́n dúró. Bàbá. Ọwọ́dà ó ṣọlẹ̀ ẹ̀wá bí gbà. Ó ti bá agbára dé. Ilé ẹ̀wá bí gbà. Ó ti bá agbára dé. Nítorí òkò ẹ̀mí mímọ́ mẹ́ta kò lè. Òwò ẹ̀mí mímọ́ bẹ̀ láìpò mi o. Ó ṣọlẹ̀ ẹ̀wá bí gbà. Ó ti bá agbára Ó ní dé. ó ṣọlẹ̀ ẹ̀wá bí gbà. Ó ti bá agbára dé. Ilé ẹ̀wá bí gbà. Ó ti bá agbára dé. Nítorí òkò ẹ̀mí mímọ́ Bẹ̀ láìpò mi. Òwò ẹ̀mí mímọ́ bẹ̀ láìpò mi o. ó ṣọlẹ̀ ẹ̀wá bí gbà. Ó ti bá Ẹgbẹ́ tó agbára kù rẹ̀ ó ní dé. ó ṣọlẹ̀ ẹ̀wá bí gbà. Ó ti bá agbára dé. Ajá ilé ẹ̀wá bí gbà. Ó ti bá agbára dé. Nítorí òkò ẹ̀mí mímọ́ Bẹ̀ láìpò mi. Òwò ẹ̀mí mímọ́ bẹ̀ láìpò mi o. Oṣooṣe ẹ̀wá bí gbà. Ó ti bá agbára dé. Ṣàmì méje ó yá gbọ́dọ̀wọ́ àgbákò ayé. Ó jẹ́ ṣàmì rẹ̀. Ìgbà méje ni eléyìí náà o. You will pray this prayer seven Olúwa times. Lord fún èmi náà lálàáfíà. Give me peace. Kì í ṣe gbogbo èèyàn tó síkì nìkan ló ń béèrè àlàáfíà o. It's not everybody that is sick. that Tọ́kàn rẹ ò also bá asks ti for balẹ̀ nídìí ọjà ẹ, peace. o If your nídìí mind is àlàáfíà. not at rest, you need peace. Tọ́kàn ò bá ti balẹ̀ nínú márèèjì, o nílò àlàáfíà. If your mind is not at rest, Fún in your èmi marriage, náà ní àlàáfíà, ariwo àdúrà. Má fọwọ́ kékeré mu. God gave me peace. Akọ́gbẹ́gbàdúrà fọláfíà Jerúsálẹ́mù àwọn tó bá fẹ́ yóò ṣe rere. Peace of Jerusalem. Nínú àlàáfíà ní ìṣerere wà. Peace. Fẹ́mi náà lálàáfíà. Lórí àwọn ọmọ mi fún mi lálàáfíà. God gave me Lórí ọjà mi fún mi lálàáfíà. Lórí iṣẹ́ mi fún mi lálàáfíà. Lórí àtijọ́ àti mímu mi fún mi lálàáfíà. Give me peace. In the name of Jesus. Lórí ìjọ ìfún mi lálàáfíà. This ministry and church give us peace. In the name of Jesus. Ó jáde yín mọ́. Olúwa ló ní o béèrè. Máa béèrè níbikíbi tó bá wà. Ìgbà kejì náà. Fún mi lálàáfíà. Fún mi lálàáfíà. Àlàáfíà tó sọnù. Tí ìyà fi ń jẹ mí dá padà. Àlàáfíà tó sọnù lórí ọjà mi. Ọjà mi ò rí báyìí tẹ́lẹ̀ dá padà. Àlàáfíà tó sọnù láàrin èdè àtàwọn ọmọ ìyá mi. Náà fi lè rọra wọn lọ́wọ́ tí kò fi pé kan. Dá padà. Fún mi lálàáfíà. Lord, restore it. Lord, restore it. That thing that has been lost. In the name of Jesus.
ìfàkẹ́tẹ̀ àdúrà ńlá ló gbà. Ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ̀yà ìlàlàáfíà ó dá àdúgbò ṣe wà yẹn lọ. Fún mi lálà. 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 Ó lọ ní ìgbà kẹrin o. Now going for the fourth time. Ọlọ́run sọ wípé God said èrò àlàáfíà ni mo ní sí yín. that is the thought of peace I have towards you. Àwọn Syria Those Syrians, ọkàn wọn balẹ̀. they had peace. Wọ́n wá wo Ísírẹ́lì títí láìpẹ́ They yìí. came to Lọ́ba lọ ju àdó olóró sí Ísírẹ́lì. the two bomb at Israel, Wàhálà ti dé bá wọn báyìí. and they are now in great trouble. Wọ́n ti wọ àlàáfíà ti kó olù wọn báyìí. Peace has left their cities. Káwọn ọmọ méjèèjì sókè jọ. Lift your two hands up, please. Ọ̀sẹ̀ yìí máa ní agbára. This week, Fún èmi ní àlàáfíà sẹ́. Lord, give me peace. Bí mo ṣe ń bá lọ mi ò láìkí Today ẹ̀. I'm going, Lord. I don't Ẹnu like ọ̀dẹ it. àlàáfíà fẹ́mi náà. Yes, Ohun tó ní ìdílé olú. Lord, give me peace. Lord, give me peace. Fún mi lálàáfíà. Lord, release me Fún mi lálàáfíà. Lord, give me peace. Ìsinmi ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìfọ̀kànbalẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìgbádùn ló ń jẹ́ bẹ́ẹ̀. Please enjoy it. Àdìpọ̀ rẹ̀ làlàáfíà. Ìlera pípé ló ń jẹ́ bẹ́ẹ̀. It means good health. Àníjó àtàní ṣẹ́kù ló ń jẹ́ bẹ́ẹ̀. Fún mi lálàáfíà. Fún ilé mi lálàáfíà. Give me peace. Give my house of peace. Lord, give me 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 peace. Release peace into my soul. Lord, give me peace. Lord, give me peace. Lord, give me peace. Lord, give me peace. Lord, Ìlọ̀tọ̀rù ni ọdún ọdọ. Gbóhùn sókè dáadáa. Ìbùkún ló ń jẹ́ bẹ́ẹ̀. it means blessing. Give me peace. Lord, give me peace. Lord, give me peace. Fún mi lálàáfíà. Lord, give me peace. Fún mi Lord, give me lálàáfíà. peace. Give unto Fún mi me peace. lálàáfíà. Give unto me peace. Fún mi lálàáfíà. Lord, give unto me peace. Give unto me Òdìgbà tó o peace. bá sì kì. Lord, it's not until when you are sick. Fún mi lálàáfíà. Lord, give me peace. Fún mi lálàáfíà. Lord, give me Fún mi peace. lálàáfíà. Lord, give me peace. Lord, give me peace. Àìlówó lọ́wọ́ ò lálàáfíà. Lack of money, Fún mi lálàáfíà. Lord, give me peace. Fún mi lálàáfíà. Lord, give me peace. Fún mi lálàáfíà. Peace. Lord, Fún mi give me lálàáfíà. peace. Lord, give me peace. Lord, give me peace. Ó lọ nígbà kẹfà. We are going the sixth time. Jésù ń lọ lórí agbami. Jesus was walking on Gbogbo wọn ti water. sùn àtọmọ ẹ̀yìn. Jésù ti sùn. Jesus has slept. Wàhálà dé bá wọn. There was trouble. Àìlálàáfíà dé. Lack of Wọ́n peace. gbìyànjú wọn ò rí ṣe. They were Wọ́n trying their pariwo best. Jésù òbíkítà tá a bá ṣègbé. They shouted Jesus that does Jésù not care dìde. when we perish. Ó dẹ̀ pàṣẹ àlàáfíà. He stood and Jẹ́ said, kí ìdákẹ́ rọ́rọ́ kó wà. let there be Ẹ calmness. jẹ́ kí píìsì kó wà. Let the peace be Ẹ still. ké ní ìgbà kẹfà. Cry the sixth time. Fún mi lálàáfíà. Lord, give me peace. Fún ilé mi Give lálàáfíà. my household peace. Àwọn ọmọ mi báyé wọ́n ṣe rí yìí. The way my children Àìlálà slept. fún wọn lálàáfíà. Lord, give them Ọjà peace. mi fún lálàáfíà. Market Lágbára ló ń báyìí. Fún mi lálàáfíà. Fún mi yọ̀ǹda àlàáfíà fún mi. Yọ̀ǹda àlàáfíà fún mi. Kọ́kọ́ tèmi náà lè balẹ̀. Yọ̀ǹda àlàáfíà fọ́kọ̀ mi. Yọ̀ǹda àlàáfíà fáyà mi. give me peace. Give my household peace. In the name of Jesus. Lord, give unto me peace. In the name of Jesus. Lord, give unto me peace. Lord, release peace unto me. In the name of Jesus. Give my heart peace. Give my soul peace. In the name of Jesus. Lord, give unto me peace. 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 Lord, Ẹ̀kọ́ tó kù rí àgọ́ àdá. Ẹni tẹ́ ní ìdí ẹ̀ ní òyìnbó. Lord, give unto me peace. In the name of Jesus. Lord, give unto me peace. Lord, give unto me peace. Lord, give me peace. Give me peace. In the name of Jesus. Lord, I have freedom of my life. Give this ministry peace. Give the church peace. Give the house of peace. In the name of Jesus. Every facet of my life. Give it peace, Lord. In the name of Jesus. Lord, give it peace. Lord, give it peace.
Tí àmì méje tó ní agbára kó rí bẹ́ẹ̀. Ó jẹ́ sọ. Fire. Kó o tó gba àdúrà yìí. Before you pray this prayer, Ìgbà méje náà ni. it's 7 times of Tí eyín mọ dáadáa. it shall pray Tètè daily. gbé ìgbésẹ̀ bí áńgẹ́lì ti wí. Take the step as ordered by the angel Lọ of the sínú Lord. báàgì ẹni àpò ẹ. To your pocket and your bags and purses. 5,000, 10,000, 2,000, 1,000. Ìtagbára bá ti ká. 5 to 1,000. Tètè lọ mú kó wá sílẹ̀. Come and drop it quickly. Tètè lọ mú kó wá sílẹ̀. Go and take it and really drop it. Bíbélì sọ fún Kọ̀nílù pé ọrẹ rẹ àti àdúrà rẹ ti ṣètẹ́wọ́gbà. Bible said, the Bible told us Yeah, that what God the hell? told Cornelius that his I'm giving and Lọ́ba ti fún mi sọ̀ṣọ́ kó yẹ ṣe báyìí. Tètè ṣe ń I'm tiẹ̀. being given instruction. I tell you, please. Tí wọ́n bá ti ní tiẹ̀ ṣe, wàá máa gbàdúrà yẹn lọ. Àdúrà yẹn rèé. This is a prayer point. Olúwa, Lord, yà mí sí mímọ́. sanctify me. Ṣé ẹni tí bá sọ̀rọ̀ pé yà sí mọ́ kì í ṣe pé If I'm talking about sanctification does not mean, ó túmọ̀ sí it means that yà mí sọ́tọ̀ láàrin àwọn ọmọ ìyá mi. consecrate me among my, Dá èmi gbé dìde láàrin àwọn ọmọ ìyá mi. lift me up among them. Jẹ́ ń jẹ́ ẹni ọ̀tọ̀ nínú owó níní. Let me be a separate entity. in Jẹ́ the kí matter of ògo mi God. kó dáyọ yàtọ̀. Let my glory shine differently. Jẹ́ kémi bọ́ níbi tí àwọn ará wa há sí. Let me be totally delivered when we have or our household have been bound. Ìyàsí mímọ́ nìyẹn o. I will call Pé separation. gbogbo àwọn ìlà ogun tí wọ́n ń là kọjá lé wa jẹ́ kí tọ̀dọ̀ mi yàtọ̀. This passage of battle they are passing to, let mine be. Yàyé mi sí mímọ́. Àdúrà. Olúwa ló sọ bẹ́ẹ̀. Lord, consecrate my life in the name of Jesus. Yà mí sí mímọ́. Consecrate me Láàárín àwọn ọmọbìnrin ilé wa. in the mighty name of Láàárín àwọn ọkùnrin ilé wa. God. Consecrate me. Yà èmi sí mímọ́. Lord, consecrate me. Yà mí sí mímọ́. Sanctify me Láàárín àwọn ọmọ tá a jọ lọ skul. in the name of Tá a jọ lọ nursery, primary, secondary, university, technical school. Àwọn tá a jọ kọ́ṣẹ́ yà mí sí mímọ́ Ọlọ́run. Lord, consecrate me. Lord, consecrate me. Gbàdúrà yẹn àdúrà ńlá ni o. Consecrate me. Láàárín àwọn ọ̀rẹ́ mi lára àwọn ẹgbẹ́ mi. Consecrate me. Lord, consecrate me. Lord, consecrate me. Ó lọ ní ìgbà kejì. We are going the second time. Ó ṣeé ṣe ká má torí àkókò wa. By being that because of our A ní time, lè parí ìran àdúrà tó wà lẹ́yìn. A máa tẹ̀síwájú lọ́la tètè dé lọ́la àdúrà all ní the 2 hours. revelatory prayers. Noah, What? Ọlọ́run sọ pé ìwọ nìkan ni mo rí bí olódodo bí ẹni mímọ́. Ó dẹ̀ yà sọ́tọ̀. Kò jẹ́ kó parun pẹ̀lú ìran yẹn. God told him that Noah, you are the only righteous person. Abrahamu. Abraham, Jáde kúrò ní bàbá rẹ̀. come forth from your father's house. Ìtumọ̀ àdúrà tó ń gbà nìyẹn o. That is the meaning of the prayer you are praying. Pé Sarah, As Sarah, ọmọ ológo ló máa bí. that you give birth to a glorious child. Ísákì, Isaac, mo yà ẹ́ sọ́tọ̀. I consecrate you. Jákọ́bù, Jacob, irú ìwà tó wù kó máa wù. no matter the behavior, Mo yà ẹ́ sọ́tọ̀. I consecrate you. Yà mí sí mímọ́ sẹ́ẹ̀. Lord, consecrate me. Mo mọ̀ ọ́ ṣe mi ò mọ̀ ọ́ ṣe. Whether I know it or not, Yà mí sí mímọ́. consecrate Mo me. mọ̀wé mi ò mọ̀wé. Whether the no book or Yà not, mí sí mímọ́. Àdúrà ńlá ni o. Má jẹ́ kí àwọn tó ń wò ní kó gbàdúrà yẹn jù ẹ́ lọ. God Almighty is consecrated in the name of Jesus. In the name of Jesus. Àdúrà lẹ́yìn máa ń fò. Lord, consecrate me. Èyí náà ń ṣàdúrà ìdákẹ́jẹ́. Lord, consecrate me. Yà mí sí mímọ́ sẹ́ẹ̀. Lord, consecrate me. Láàárín àwọn ọmọ bàbá àti ìyá rẹ̀. Lord, consecrate me. 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 In the name of Jesus. Lord, sanctify me. Lord, set me apart. In the name of Jesus. Ó lọ nígbà kẹrin. You are going Má dúró kó máa tẹ́tí.
Just pay attention. Adébóyè lọ bí last, bàbá Adébóyè lọ bí last ilé wọn. Baba Adeboye was the last Òun born, nìkan lọ́lọ́run yà sí mímọ́. but it was only him that God consecrated Torí ẹ̀ and ló set fi la apart. ayé já. It's the reason why he got the Ẹ̀sìkáyà, wòlíì bàbá Ẹ̀sìkáyà. Prophet Hezekiah. Láàárín àwọn ọmọ ìyá àti bàbá Among ẹ̀, his children, òun la yà sí mímọ́. was the one that was. Mi ì sọ pé bóyá tó bá yẹ̀ sí mo máa ṣiṣẹ́ Olúwa dandan náà wá ó lè lówó, I'm not ó saying lè that. tayọ, ó lè dọ́gba, ó lè ní kọ́ńpìnì ńlá káàkiri. Bàbá WF Kumuyi nínú fámìlì òun la yà sọ́tọ̀. It was consecrated. Ẹni a gbọ́dọ̀ mú èèyàn kan sí méjì lé yín. One or two must be picked. Àwa mẹ́sàn-án ni wá lé wa. We are 9 in the family. Èmi la yà sọ́tọ̀. It was me that I was Èmi la fàyọ pé ìwọ ò one that was set up and drawn out. Shout. Yàmí náà sí mímọ́. Lord, sacrifice Níbi your iṣẹ́ tí mo kọ́ yàmí sí where I mímọ́. just Mo fẹ́ kó yẹ àdúrà yẹn yé o. I want to understand the prayer. Má rò pé àdúrà yẹn wà fún àwọn pásítọ̀ o. Consecrate you, Lord. Bẹ́ẹ̀ni, In the name of yàmí sí Jesus, mímọ́ o. set me apart. In the name of Ísáàkì God, God Almighty, I did. kò ṣe pásítọ̀ o. Was not a Bọ̀ pastor. ó lówó ńlà. Torí pé a yà sí mímọ́, a yà sọ́tọ̀. Set apart and was Yàmí sí mímọ́. Yàmí sí mímọ́. Gbógun ṣe le tó fún Jóòbù torí pé a yà sọ́tọ̀, a yà sí mímọ́ borí ogun. Yàmí sí mímọ́. Lord, sanctify me. Consecrate me, set me apart. Aya Jésù sí mímọ́ náà ni o. Jesus Christ was consecrated and set me Yàmí apart. sí mímọ́. Lord, set me apart. Yàmí sí mímọ́. Àdúrà ńlá ni o. Sanctify me. Yàmí sí mímọ́, yàmí sọ́tọ̀. Má jẹ́ ìjọ wọn. Lord, Má jẹ́ ìdàbí wọn. don't let me be like them. Má jẹ́ wọn máa sọ pé nǹkan náà ni wá. Let God say that, they are Jẹ́ kó máa rí tèmi kó sọ pé eléyìí yàtọ̀. Yàmí sí mímọ́. Ìgbà karùn-ún rí. Dé yín bá wò. Ó kù ṣẹ́jú méjì o. God prepare me to be answered to your hand only. I am told with thanksgiving I'll be living and to for you. Ìgbà kẹfà. Mi ò gbúdọ̀ jọ̀wọ́ nínú ìwà. Ẹ yè mí sọ́tọ̀. Nínú owó níní ẹ yà mí sí mímọ́. Ẹ yà mí sọ́tọ̀. Nínú ìgbédìde ẹ yà mí sí mímọ́. Ẹ yà mí sọ́tọ̀. Nínú ilé kíkọ́ ẹ yà mí sí mímọ́. Ẹ yà mí sọ́tọ̀. Nínú ọjọ́ orí long life and prosperity ẹ yà mí sí mímọ́, ẹ yà mí sọ́tọ̀. Nínú èsì àdúrà kíákíá ẹ yà mí sí mímọ́, ẹ yà mí sọ́tọ̀. Àdúrà yẹn nìyẹn o. Nínú relationship pẹ̀lú rẹ̀. Mi ò gbúdọ̀ dàbí wọn. Olúwa yà mí sí mímọ́, yà mí sọ́tọ̀. Olúwa mi ò gbọ́dọ̀ dàbí rẹ̀. Yà mí sí mímọ́, yà mí sọ́tọ̀. Ẹ̀ẹ̀kan tó kù rèé kí n tó rán àṣẹ sínú ayé ẹ̀ kó tó máa bá tiẹ̀ lọ. Mo sọ fún wa pé fámìlì kan tí mo bá pàdé I told wọn ò them ní stable marriage. that I met with that they don't have stable marriage. Ọ̀pọ̀ wọn single mother, single father ni wọ́n. A lot of them, they are single fathers and single Ṣùgbọ́n ọmọ mothers. obìnrin kan One òun female ni last born was the last born. tí ẹnìkan ló dá yàtọ̀. It was only her that was Lẹ́yìn ìgbà tó separate. parí àdúrà àkàwẹ̀ tí mo fún, After that, she had ó dẹ̀ bá ọkọ olóríire pàdé. she met with a glorious Ó sì husband. wà ní ìgbéyàwó dì sí. She's still in the marriage. Ọkọ now. yẹn dẹ̀ kọ́ kọ́ńpìnì fún. As the husband built a company. Tó bá rí fídíò àwọn máa gbọ́ níbikíbi tó bá wà mọ̀ pé mi ò parọ́. When she sees this video, she will know that I'm not lying. Ọkọ ẹ̀ kọ́ ilé iṣẹ́ ńlá fún. Her husband built a mighty Ó company. ní mo fún ẹ. I give Ṣé tó bá ṣe wù. do it. Ọkọ ẹ̀ tó ń sanwó oṣù fún ìyá ẹ̀. And the husband is also paying a monthly salary. Tí ẹ̀ dá yàtọ̀, ó nìkan títí ní bá ṣe ń sọ yìí.
Till now, as we are kì í speaking, ṣe pásítọ̀ o she's not a pastor. ordinary ọmọ ìjọ Just not an ordinary church ẹ̀kọ́ tó kù member. rèé o This is the kò last yẹ kẹ́ one. ẹ jọra yín lé You are yín not supposed to resemble tí each ẹ other. gbúdọ̀ yàtọ̀ You are supposed to be níta ń pè ní ìyàsọ́tọ̀ ìyàsí mímọ́ nìyẹn differentiation. ẹ̀kẹ́ wọ́n ní ẹ ya Pọ́ọ̀lù àti Bánábà sọ́tọ̀ fún mi You are set apart Paul and fún Barnabas. iṣẹ́ tí mo ti pè wọ́n sí What I've called them unto. ẹ ya Árónì sọ́tọ̀ fún mi They set apart for àti me àwọn ọmọ rẹ̀ children. ẹ̀kọ́ yà mí sí mímọ́ God some kí consecrate tèmi lè yàtọ̀ so that mine can be fẹ́yẹ́ different. pé tó bá ń sọ̀rọ̀ ológo ńlẹ̀ wa That when they are talking about wọ́n á máa the sọ pé ó rántí eléyìí I say that you òun nìkan that is the one láti sọ pé ọmọ gidi that is a láti sọ pé ìyá ará ọmọ bí that yà mí sí mímọ́ yà mí sọ́tọ̀ yà iṣẹ́ mi sí mímọ́ yà á sọ́tọ̀ ó yà mí. Olúwa yà mí sí mímọ́, yà mí sọ́tọ̀. consecrate yourself apart. yà mí sí mímọ́ yà mí sọ́tọ̀ Olúwa yà mí sí mímọ́, yà mí sọ́tọ̀. Olúwa yà mí sí mímọ́ yà mí sọ́tọ̀ Olúwa yà mí sí mímọ́, yà mí sọ́tọ̀. yà mí sí mímọ́ yà mí Olúwa yà mí sọ́tọ̀. sí mímọ́, yà mí sọ́tọ̀. Olúwa yà mí sí mímọ́, yà mí sọ́tọ̀. Lórí ẹ̀kọ́sọ̀ mi, lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí mo kà. Olúwa yà mí sí mímọ́, yà mí sọ́tọ̀ nínú àlàjá. Olúwa ní orí ṣíṣe. Olúwa yà mí sí mímọ́, yà mí sọ́tọ̀. Olúwa nínú nǹkan ayọ̀. Olúwa yà mí sí mímọ́, yà mí sọ́tọ̀. Nínú iṣẹ́ ọwọ́ mi, yà mí sí mímọ́, yà mí sọ́tọ̀. Yà mí nínú ẹ̀kọ́sọ̀ mi, yà mí sí mímọ́, yà mí sọ́tọ̀. Yà mí sí mímọ́, yà mí sọ́tọ̀. Yà mí sí mímọ́. lọ́mọ kó pé bẹ́ẹ̀ sì ni One take it to complete tó bá mind. ti ń mú a máa kọrin pẹ̀lú ẹ̀ o As you are taking it, just be sing the song. ogun èyí ṣẹ́ fún ẹ nìyẹn. This battle is already conquered for you. hallelujah méje méje lọ́nà àádọ́rin méje hallelujah méje méje lọ́nà àádọ́rin méje Someone hallelujah self please. hallelujah méje méje lọ́nà àádọ́rin méje Someone hallelujah. kò tó fóore tí ohun Olúwa ṣe ṣó nìkan hallelujah méje méje lọ́nà àádọ́rin méje. Someone hallelujah stands. Hallelujah méje méje lọ́nà àádọ́rin méje. Hallelujah méje méje lọ́nà àádọ́rin méje. Kò tó oore tí Olúwa ṣe. Ìyẹn túmọ̀ sí pé tó o bá ké hallelujah 7,70 That means if you count hallelujah 7 kò tó ohun tí Ọlọ́run ṣe. you cannot read what God has done for you. Èmi mọ ohun tí Ọlọ́run ṣe láàrin wa láàrin. I know what God has done in our midst. Wọ́n dẹ̀ máa bá ẹ dúpẹ́. Àmì yẹn ń ṣàìsàn, wọ́n máa bá ẹ dúpẹ́. Àmì yẹn lè gbéra jù bẹ́ẹ̀ lọ, wọ́n máa bá ẹ dúpẹ́. Lọ sókè kó o tó wá fi sílẹ̀ tó tó rí lè pé ọpẹ́ ló yẹ ọ́ ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ni o. Lọ́jọ́ náà ló sọ sísọ dáadáa o. Mo sọ bí Násírì Ọlọ́run I see as the Nazarite of God, nípa agbára àjíǹde rẹ̀. the power of his resurrection. Èyí tá a wí létí ẹni mímọ́ Ísírẹ́lì Spoken in the years of the Holy ló One pé of Israel. mẹ́sàn-án kó wọlé àṣẹ lọ. Àmín, 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 àmín.